nǹkan tí èèyàn lè lò fún ojú, gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìgbéníjà ojú, má wulẹ̀ dára ẹ láàmú, má dára ẹ láàmú, ẹ súnmọ́ mi. So mo fẹ́ fún wa ní confam remedy tó ṣiṣẹ́ fún ojú, bóyá glaucoma ló ní, either glaucoma, either cataract, anything tó ń pè ní ìgbéníjà ojú, tó bá ti jẹ́ pé àìsàn ojú, o ò lè ríran dáadáa, o ò lè ríran ka Bible, ojú ẹ máa ń wò báyìí. Go and try this remedy. I'm very sure you will testify and thank God after. Ní tí ìmọ̀rú oògùn tó ti ń lò àti gò tó ti ń wọ́n tó yẹ pé o ti bá gò, ojú ti dín kẹ́ bá gò mọ́lẹ̀, tẹ́ ẹ bá ti lò gò báyìí, ẹ tí ì ṣe. Ẹ lọ try solution yìí lágbára Ọlọ́run, ẹ máa yin Ọlọ́run. So kí lẹ máa bá mi wá? Ẹ bá mi wá ṣúgà onígun 4. Tẹ́ bá fẹ́ lo ṣúgà, ẹ make sure pé onígun 4 yẹn cube sugar. Ẹ má lo àwọn ṣúgà alábùrọ̀ tó máa ń wọ̀n yẹn. Ẹ lọ gẹ̀tẹ̀ kó pọ̀ díẹ̀. Ẹ gẹ̀tì bóyá bí 2 hóró 2. Kí lẹ tún máa lọ bá mi gẹ̀tì? Ẹ bá mi gẹ̀tì oyin ìgàn. Oyin yẹn tẹ́ bá fẹ́ lọ ẹ jẹ́ kó jẹ́ tíntínní. Kẹ́kọ̀ọ́ fi bí torí èékánná báyìí tíntínní kó yin yẹn má kó tẹ̀ máa hàn bẹ́ẹ̀ rárá, kẹ́kọ̀ọ́ fi ṣàṣẹ sí ni. Kí lẹ máa bá mi gẹ̀tì? Ẹ máa bá mi gẹ̀tì ewé àbámọ̀dá tútù òòjọ́ tẹ̀sẹ̀ já lórí igi báyìí. Ẹ bá mi gẹ̀tì. Kí ló kù tẹ́ máa bá mi wá orógbó tútù náà, ẹ rí kó tutù dáadáa tí ò tí ì bẹ̀. Ẹ máa slice orógbó yẹn kéékèèké. Ẹ gẹ̀tì omi tó bá mọ́ dáadáa. Omi tó bá mọ́ tó bá wà òkè dáadáa tí ò ní dọ̀tí nínú, ẹ filter. So ẹ da orógbó ìsí nínú. Nígbà tẹ́ bá ti gbà sí tán, then ewé àbámọ̀dá tútù yìí, ẹ jọ ẹ listen dáadáa. Ewé àbámọ̀dá yẹn máa kó sí solution yìí nínú. Ẹ kó sí pẹ̀lú oyin yẹn, ẹ dá gbogbo ẹ̀ pọ̀, ẹ dé pa. Tó bá ti tó 3 days, tó ti dọjọ́ mẹ́ta, ẹ wá lọ kó ewé àbámọ̀dá yẹn nìkan lẹ máa yọ kúrò nínú gbogbo tẹ́ fi ṣe. Ẹ wá lọ mú ewé àbámọ̀dá yẹn, ẹ yọ kúrò, ẹ kó kúrò nínú ike tẹ́ ti dé yẹn jù náà. Àwọn èròjà yòókù, ẹ filẹ̀, ẹ shake dáadáa àti tòró. Ẹ wá lọ wá bóyá ike eye drop ni wọ́n lè get or whatever tó bá mọ̀ pé máa rẹ̀ ẹ́ lọ́rùn láti fi máa kàn sí. Kò sí ìgbà tó bá fi máa lò ó, ìwọ tó yẹ kó jẹ́ máa wò bàìbàì tó bá fi máa lò ní 3 days. Wàá yin Ọlọ́run, kò ń ṣèmi ni wàá yin. Torí Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀, wàá yin Ọlọ́run lọ́lọ́. Ìwọ tó ní glaucoma tó yẹ pé all sort of eye challenges tó jẹ́ pé ìwọ ò lè kàwé, oúnjẹ ẹlẹ́nu ojú ẹlòmíì á máa ṣomi ni, ojú ẹlòmíì báyìí bó ṣe ń wú báyìí lá máa ṣomi, lá máa ṣe, lá máa dùn, lá máa tá, lá máa rú lọ́dọ̀ wò. Ìwọ tó yẹ pé cataract ni tó bá ṣiṣẹ́ eléyìí, o ò ní ìdí wọn, ní ìdí kan gbé lọ hospital, wọ́n fẹ́ lọ ṣe surgery kankan fún ẹ, wọ́n fẹ́ lọ máa bẹ́ẹ̀ fa. Cataract yẹn, ọ̀rá ojú yẹn máa melt kúrò ni. Ó ń ṣiṣẹ́ bí idán ni. Ẹ lọ try o. So lágbára Ọlọ́run àní fìnira ló gbà ó. Ó máa jẹ́ fún wa lágbára Ọlọ́run. Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run á wà pẹ̀lú wa o. Àdúrà ò ní ṣe tiwa. So ẹ lọ try gbogbo ẹni tẹ́ bá ní ìgbéníjà ojú, ẹ lọ gbìyànjú ẹ wò ó ṣiṣẹ́ gan. Ẹ má jẹ́ ká ya doubting Thomas. Ẹ jẹ́ ká gbìyànjú ká try wò. Ẹlòmíì tó bá ti lọ sí hospital tó ti lọ sí gbogbo ẹ̀ tó ti lọ oríṣiríṣi nǹkan tí òṣèlú mi máa give up. Gbìyànjú ewé àtegbò. Mo máa sọ pé ẹ̀bẹ̀ ńlá lórí àtegbò. Torí ìṣòro mi tẹ́lómi ti sáré kirikiri sí. Tó o bá lo ẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan, á dàbí pé ẹ̀bẹ̀ yẹn ló fi síbẹ̀ ní ìṣọwọ́ tí ẹ̀bẹ̀ yẹn fi máa mú kúrò. So ẹ jẹ́ ká lọ dán wò. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti like fídíò yìí. Ẹ share fídíò yìí náà kó káwọn èèyàn yòókù lára láti jẹ àǹfààní. Ẹ má jẹ́ àyà àdánìkan jẹ. So Ọlọ́run máa á gbàdúrà wa o. Orí wa ò ní burú o. Àní fìnira ló gbà o. Ọlọ́run ní sọ wá lẹ́ni tó ń jókòó sínú ilé má lè jáde máa gbóòórùn tó ń lọ níta. So ẹ jẹ́ ká lọ dán wò. Ìgbéníjà ojú, èyíkéyìí ìgbéníjà ojú tó bá ní, ó máa lọ ni. Ó máa lọ pẹ̀lú simple remedy. Ó máa lọ ni. Finally, mo fún yín ní assurance, mo fi dá yín lójú. So ẹ lọ dán wò.